Africa Content TV. Ìjọba báyìí náà ní ìdájọ́. Ẹ̀rí gbàgede ojú wa, ẹ sọ fún ọ pé ọba sàlẹ̀ ẹ̀kan sí. Ọba sàlẹ̀ ẹ̀kan sí ọ. Ẹ̀rí gbàgede ojú wa ṣe. Ẹ̀jẹ̀ àṣìjú wa, pé ọba sàlẹ̀ ẹ̀kan sí ọ. Ọba sàlẹ̀ ẹ̀kan sí. Ẹ̀yin tí wa ṣe kó padà wá o. Ojútùú olú ní olóògbé àjà ènìyàn lórí àánú dá. Èmi tọ́pẹ́ ó sọpẹ́. Ó ṣe jẹ́ ọ̀pẹ́ ìbáṣe ni wọ́n fi máa ń gba ẹ̀gbọ́n rẹ̀ Malami. Ìgbà tí wọ́n náà sùn ṣògo lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ sọ pé àwọn gbogbo lọ́run kò ṣe é? Àbọ̀ bàbá lọ́run kì í kẹ̀bà o. Ọbẹ̀ tó bẹ̀rẹ̀ ló sọ pé èmi kẹ̀ máa ná. Àmùdé ètò ìlú bàbá mi. Mo ń ṣe pé lọ́wọ́ kò tí ì tán, rẹ̀ bá lè mi kà sọ. Ó ṣe wọlé máa sùn máa kúkú lóṣù. Ó ló fẹ́ sùn sórí ibùsùn yín. Bí mo bá kún un láàyè ìgbé bá kàkú. Ilé bá súnmọ́ àjọ ń di àdẹ̀jọ́. Àjọ fún ilé ìpẹ̀lẹ́ tí yé. Àwọn bọ́ọ̀lù.